ìbà Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba fẹ́rẹ́fẹ́rẹ́ ọba àdùàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò àgbò tí fi ọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà àwọn ìyá mi òṣòròmọ̀gà àwọn alátorójọpá àtẹ̀dẹ̀jọkàn àti fún jòróró ọ̀sálásóló òṣòló sáláyìntẹ́wẹ̀ nú omi sálásóló òjijì fìrí ọdẹ sápóyáró àrọ̀ gidigba sákòyó ogun oníbàtẹ́ pèlèmọ̀jà tí bánijà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn ajẹrun òró ajẹ̀dọ̀ èèyàn mọ́bì àfijọ́ ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ́ àfijọ́ àgbàgbà tí so kùtùkùtù mọ́wọ́ ìbà yín o ìbà láàlú ògiri òkò òbẹ̀lẹ́kùn sunkún òdẹ́rù bẹ́lẹ́kùn ọba ń dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímísùnmí láàárọ̀ yẹn sòfún ẹbọra tí jẹ́ látọ̀ pa èsùmọ́ sèmi ọmọ ẹlòmíì ní ọlọ́mọ ṣe ìbà rẹ o. ilẹ̀ ògẹ́rẹ́ ọ̀dọ́ rẹ lónìí ilẹ̀ mọ́jà sí ọ̀tẹ̀ kí ló gbé wa wá sórí ìkànnì lónìí ni lórí program kan tí àwọn babaláwo kan ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti bọ́ sí ọ̀sẹ̀ àti wà lọ́sẹ̀ ọdún ṣẹ̀ṣẹ̀ akí àwọn èèyàn wa kú mọ́rọ̀ ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé láṣẹ ti Èdùmàrè nífẹ̀ẹ́ lè ṣàṣemọ́ kí wá ni mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé ọ̀pọ̀ èèyàn pè mí lórí àlàyé táwọn ọ̀pọ̀lọpọ̀ babaláwo even bàbá wa Àràbá tìlú Òṣogbo bàbá wa Yẹmí Ẹlẹ́bùrú Ìbọn àwọn náà ṣàlàyé lórí ifá kan tí wọ́n ń pè ní Ègbè Ọlà Oṣólẹ̀ wọ́n sọ̀rọ̀ lórí Oṣólẹ̀ wọ́n sì sọ̀rọ̀ lórí Ègbè Ọlà ọ̀pọ̀lọpọ̀ lódodo wọn ò mọ ìyàtọ̀ tó wà láàrin àwọn oògùn wọ̀nyí ṣé èèlò la máa fi dá mọ̀ pé Ègbè Ọlà lélẹ́yìí àbí iṣẹ́ tí wọ́n ń ṣe ó wà lára àwọn ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ wọn béèrè nídìí èyí àlàyé tí mo wá fẹ́ ṣe tí mo fẹ́ mú wálé ní mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nítorí pé ilẹ̀ Yorùbá ló làṣà àṣà sì ló nílẹ̀ Yorùbá gbogbo àwọn nǹkan tá a sọ̀rọ̀ lé lórí àṣà Yorùbá ni mo ṣàlàyé kinní kan nínú fídíò kan tí mo ṣe lọ mo ṣàlàyé fídíò yẹn tó bí ọ̀sẹ̀ mélòó kan sìn tí mo ṣàlàyé mẹ́ pé kò sí ìran tí ò lóògùn kò sí ìran tó wà lórílẹ̀ alààyè tí ò mọ̀ ń pa ewé àtegbò ṣùgbọ́n títí Yorùbá yàtọ̀ gédégbé ó ní àwọn section kan nínú ìran Yorùbá tó mọ̀ ń pa àwọn oògùn tá a máa fi fa àdìgbọ̀n tó ń pè ní akọ̀yà ó sì láwọn section kan nínú ìran Yorùbá tán gùdù sí à ń ṣàwúre à ń ṣoṣó bó ṣe lọ káàkiri nìyẹn àwọn èèyàn kan wà gbogbo tá à ń sọ yìí oníṣègùn ni wọ́n ní o babaláwo ni wọ́n ní o wọn èyí tí ẹ fẹ́ gbọ́n kankan pa Oṣólẹ̀ àbí oṣó àbí Ègbè Ọlà kankan wọn fẹ́ mọ̀ ń pa ẹ̀ tó yẹ pé wọn ò lè rí yín kọ́ ṣùgbọ́n bí oògùn arẹmọ làwọn mọ̀ tí wọ́n mọ̀ dáadáa dojúdojú tí wọ́n jókòó lé lórí pé eléyìí tèmi mọ̀ rèé section by section ni bẹ́ẹ̀ náà ni ara àwọn ọ̀ràn kan tó pé tẹ bá dèrò wọn oògùn kà lẹ́ẹ̀mọ̀ fi identify wọn oògùn akọ̀yà tádàpé rẹ̀ ń jẹ́ oògùn kà kí wá ni mo fẹ́ fàyọ lódodo Ègbè Ọlà ń bẹ táwa kan mọ̀ sí oṣó àwọn èèyàn máa pè ní oṣó funfun àwọn èèyàn oríṣiríṣi oṣó ló wá wà
àwọn èèyàn á máa ṣẹ́ oṣó orin, àwọn èèyàn á sì máa ṣẹ́ oṣó mọ̀. Ní tó dinú náà ń pè ní oṣó. Tá bá pe nǹkan ní oṣó lẹ̀, nǹkan fẹ́lẹ́fẹ́lẹ́ ni. Torí ibi oṣó lẹ̀ làwọn nǹkan tí máa bẹ̀rù. Tó bá ní àṣoṣó lẹ̀ fún ẹlòmíì, ẹ̀rù ti máa bà pé oṣó lẹ̀ náà fẹ́ lọ ṣe fún mi sí kí sóògùn owó. Oṣó lẹ̀ jìnnà sóògùn, ó jìnlẹ̀ sóògùn tí èèyàn lè pàtàkì rẹ̀. Àwọn kan wà nínú oṣó lẹ̀ tó jẹ́ pé ewu wà nínú wọn, ó wà dáadáa, yóò sì ti lálàyé nú. Kì í ṣe ewu gbẹ̀mígbẹ̀mí, wọ́n kàn fún ọ ní kìlọ̀ ni pé eléyìí tẹ́ bá ti lò tán má ṣe báyìí, tó bá ṣe báyìí bí ó ṣe rí rè. Oṣó lẹ̀ nù, ó wà dáadáa. Ṣùgbọ́n lábẹ́ umbrella tí oṣó lẹ̀ wà ni àwọn bàbá wa wá kúkú pè ní àpèjálẹ̀ rẹ̀ ní àṣírí bíbò. Oṣó lẹ̀ ká máa róúnjẹ jẹ. Tẹ́gbẹ́ rẹ̀ tá bá má nkárá lágbolé yín kí wọ́n náà rówó rà kọ́ bẹ́gbẹ́ pé. Wọ́n dàbí pé mo ń gẹ́ẹ̀tì àlàyé ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi. Ká bẹ́gbẹ́ pé lóṣó lẹ̀ wà fún. Pé ẹgbẹ́ má sọ, ìwọ náà rówó rà. Àwọn ọmọ rẹ fẹ́ sanwó skul. Ọ̀sáré wá oṣó lẹ̀ kékeré kan sáré ṣe, ìwọ náà àṣírí bò ọ̀rọ̀ owó skul san. Bí àṣírí bíbò lóṣó lẹ̀ dúró fún. Ṣùgbọ́n ìwọ tó bá ń wá ọlà, tó fẹ́ kí agbo rẹ̀ ó gbòòrò, tó fọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ ó níyanjú, ègbé ọlà lọ́ọ́ máa tọwọ́ bọ̀. Tá bàbá wa máa ń dàpẹ̀ ní àbìkan ní oṣó. Àwọn oṣó ìwà oríṣiríṣiríṣiríṣiríṣi wọ́n ló kọ. Bí ọ̀rọ̀ ọ̀mùlẹ̀ tí mo sọ ń gbà kan báwọn náà ṣe ló kọ làwọn oṣó yìí náà ló kọ. Àwọn ọ̀mùlẹ̀ tẹ́ ń wò yẹn wọ́n ló kọ gan o. A rí ìmùlẹ̀ kan tó ń pè ní mábòsìkú. A rí ìmùlẹ̀ tó ń pè ní gbójúgbóyà. A rí ìmùlẹ̀ tó ń pè ní sọmídọ́mọ ẹlẹ́yẹ. A rí ìmùlẹ̀ tí wọ́n ń pè ní ìyákèrè. Tí ìmùlẹ̀ bá ti ń gòkè lẹ́ẹ̀mọ́ gbọ́ ìyákèrè, gbójúgbóyà, olúgbèrègí. Àwọn ìmùlẹ̀ ńláńlá nìyẹn tí wọ́n ló kọ nínú ìmùlẹ̀. Àwọn ìmùlẹ̀ kan wà tí ò tiẹ̀ ló kọ rárá, tó jẹ́ kéékèèké tẹ́ kàn máa lò, tó jẹ́ pé age by age ni. Tó o bá lọ́mọ tọ́mọ rẹ ò tí ju bí 1 to 15 years lọ, àwọn ìmùlẹ̀ kéékèèké tó lè máa lò fún wọn 1 to 18. Lẹ́sẹ̀ age ológun lílò tí gan ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ sọ pé láti bí age 10 to 18 ọdún níbòmíì àti òpó òló làwọn míì ò ti mọ ṣiṣẹ́ fọ́mọ. Torí kó lè dáyọ̀ nínú àwọn ẹgbẹ́ rẹ̀. But normal age ká sọ pé ọdún méje sọdún mẹ́wàá wá sí ọdún méjìdínlógún, àwọn ìmùlẹ̀ tí ò ló kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa gbá sí wọn lára. Bọ̀ ẹ mọ̀ kì í ṣe bí ti babaláwo tí bá ń lò làwọn ọmọ rẹ̀ ó máa lò. Tí bá ń lo sọmídọ́lọ́rọ̀ yìí lọ́mọ rẹ̀ náà ó máa lò láti kékeré. Torí ẹ̀ ní fi máa yàtọ̀ tẹ́ bá ń gbọ́ àwọn Ifáṣọlá, Ifáṣekínní kan táyé wọ́n fi nítumọ̀ láwùjọ ilẹ̀ Yorùbá lénìí. Ẹ lọ wọ àwọn ifá yẹn, òkè lẹ́ẹ̀mọ́ bá wọn. Tọ́pọ̀lọpọ̀ wọn ò dífárí, tó yẹ kí pásọ̀ tó lẹ lòmíì gan. Ṣùgbọ́n ẹ ti ń ṣiṣẹ́ lára rẹ̀ kò mọ́. Ìrìnàjò sáwọn bàbá wọn ti rìn látẹ̀yìnwá ní ń gbé ẹlòmíì. Káwa tó wá sún lọ sídìí ègbé ọlà gangan tí àwọn bàbá wa ń dàpè ní oṣó. Oṣó náà ló kọ. Oṣó gbáríyẹ̀ wà. Oṣó solókolófò wà. Oṣó pọ̀ lọ, oṣó ìyálájé, oṣó omikún borí afárá, oṣó lọ́jàrá. Ebi ọba àmọ́dé ni. Mábòsìkú ń bẹ. Oríṣiríṣiríṣi oṣó ló wà lọ́jàrá. Ẹ̀kọ́ tó wà nídìí àwọn oṣó yìí ni pé èlò wọn a máa yàtọ̀ ṣoṣo lẹ̀.
èlò wọn yàtọ̀ sí oṣólẹ̀ dáadáa ìṣọwọ́ ṣiṣẹ́ wọn sì yàtọ̀ sí oṣólẹ̀ tó ṣólẹ̀ ó bá ṣiṣẹ́ ẹ lè lo oṣó láàárọ̀ kó ṣiṣẹ́ kílẹ̀ tó ṣú ó wà dáadáa àwọn oṣólẹ̀ kan bẹ tẹ́ lò láàárọ̀ ẹ gbowó kílẹ̀ tó ṣú a sì róṣólẹ̀ téèyàn ó lò ọmọ lò lọ́wọ́ lówó máa wọlé oṣólẹ̀ ń bẹ dáadáa ṣùgbọ́n kì í sábà jówó tí máa láyàn owó mọ́jìbí ó pa mí ni ó máa wá jáwọn ọmọ mi náà oróúnjẹ jẹ yóò máa yọjú tó bá ti di pé èèyàn ń gbé lọ sí level à ń lo oṣó tó yàtọ̀ sóṣúlẹ̀ ìgbà náà wọ́n mọ ní ẹ lọ ra agbárí ẹkùn ọ̀pọ̀lọpọ̀ atare ẹ rí iṣẹ́ a máa dìmáàndì agbọ̀n atare kan ó depend bí iṣẹ́ yẹn bá ṣe wé sí tí ò lóǹkà mọ́ ó ní atare tó wà nínú iṣẹ́ yìí ò lóǹkà ẹ lọ wá tá bá ti di pé ń sọ fún yín pé ẹ lọ wá ẹyẹ ẹ̀ga ọ̀kànlérúgba tàbí 21 ẹ ti ń tọwọ́ bọnú oṣó lọ nìyẹn ìyẹn náà àwọn babaláwo ń dàpè ní ègbé ọlà wọ́n ní ẹ lọ máa wá orí ẹkùn orí ìjímèrè mẹ́ta àti ẹ̀ bá ti ń kó orí ìjímèrè mẹ́ta orí ìjímèrè ẹyọ kan ṣe mọ ẹ tẹ́ rà á orí ẹkùn tí mo dárúkọ yẹn iṣẹ́ kan bẹ táwọn bàbá wa lò láìpẹ́ yìí tó kìkì rẹ̀ kàngán lẹ̀ Yorùbá lẹ́jọ́ mẹ́ta yìí láti bí ọdún bíi 10 sẹ́yìn oṣó yẹn àwọn èèyàn lò gan tó lórí ẹkùn nú àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n ti mọ nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ oṣó yìí nígbà yẹn èlò náà ń látàrí ẹkùn nígbà yẹn ọdún owó náà rọrùn bọ̀ lẹ́ni tílẹ̀ máa téèyàn bá ra orí ẹkùn lénìí ẹ kó 1.5 dání 1.5 million mo ti sọ láìmọye ìgbà so olówó ló ní oògùn mo rántí pé arákùnrin kan pè mí láti Libya ṣé lọ́dún yìí ni àbí last year wọ́n dàgbé LADC ẹni tẹ́ni ẹ pè mí ó ní bàbá mo ti ṣoògùn gan mo náwó sí Nàìjíríà gan bọ̀ òun ò rí nǹkan kan tí bá ti gbọ́ rẹ̀ mo ti mọ̀ pé àwọn oògùn aláròyé ni tó o bá ṣoògùn aláròyé kò sí bí wà tẹni ẹni tẹ́ ẹ ṣoògùn fún òṣè níjà torí òun tó ṣoògùn tó wọ́ ti 50,000 àbọ̀ 100k yóò mọ expect kó oògùn 100k yẹn kílẹ̀ ó lanu kó gbé nǹkan mi mi sọ pé kò lè rí bẹ́ẹ̀ mi sì sọ pé ó lè rí bẹ́ẹ̀ ìdí ni pé ìwọ tó o bá gbé tí ó ní owó tó ń fi ṣoògùn yẹn 75,000 àbọ̀ 100,000 ló lòun san sí Nàìjíríà nígbà tí wọ́n máa ṣoògùn yẹn fún òun wẹ́sẹ̀wẹ́sẹ̀ òun lo ẹbú òun ò rí nǹkan kan mo ní bàbá ẹ má jẹ́ kí n parọ́ tẹ̀yìn jẹ oògùn bẹ torí ẹ mo ṣe máa ń já àwọn èèyàn tán èmi kì í ṣe ẹni tí ń jókòó ṣoògùn fáwọn èèyàn èmi gan tẹ̀ ń wò yìí tí n bá fẹ́ ṣoògùn tí wọn kò oògùn yẹn wè ó nínú àwọn ọ̀rẹ́ mi tá a máa ń ṣara wa jọ tá a da owó gidi tá a fi ra nǹkan la máa fi ń ra èlò oògùn èèyàn mẹ́ta máa dira wọn pọ̀ èèyàn méjì á máa dira wọn pọ̀ láti ṣoògùn tó bá jẹ́ oògùn ọ̀la nígbà tí wọ́n bá ń ta ààyè eégún as at last year December a fẹ́ ṣiṣẹ́ kan ààyè eégún tá à ń rí ní 700,000 ààyè kò sì tí ì sọ fún yín pé ẹ rí ààyè yẹn gan lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ lò nítorí pé tẹ́ ẹ bá mú eégún lọ́jà ààyè rẹ̀ kẹ́ tó mú délé possibility wà kó kú mọ́ yín lọ́wọ́ kẹ́ tó délé tó bá yẹ ti lè kú kò bá ṣẹ́ tẹ́ fẹ́ ṣe kò bá lọ mọ́ ẹ gbọ́dọ̀ rà tó bí ẹyẹ egún bíi 2 mẹ́ta tẹ́ẹ̀rì wọn kó pé tẹ́ bá délé èlé tó bá kúkú ń bẹ̀lẹ̀ lò ẹ wo orú owó téèyàn invest sí irú oògùn yẹn tí mo fẹ́ káwọn èèyàn máa consider nìyẹn o torí ẹ̀ lẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ ta jẹ́ pé àwọn tí ń break àwọn tó lówó lọ́wọ́ ni ẹni tí ò lówó lọ́wọ́ ò lè break òṣì kò rọrùn yóò kàn máa rówó jẹun ó ní Yorùbá ṣe máa pa àṣà mọ̀ pé
iṣẹ́ dé ọmọ aláṣejẹ òwú dé ọmọ àṣelà. Tẹ́ ẹ bá lo oògùn tí ń jẹ́ àmọ́jẹ̀ parọ́ tẹ̀ ń jẹ owó dùn oògùn yẹn. ṣé mò ń ẹ̀ ń gbádùn àlàyé mi dáadáa? ẹ̀yin tẹ́ béèrè lọ́wọ́ mi mò ń bá wí o. mo kàn fẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹfààní lórí ètò tí mo ṣe yìí ni. bí agbára oògùn ṣe lọ nìyẹn. nígbà tá a wá fẹ́ ṣe oògùn yẹn ní last year tá a wá rí wípé shortage máa wà. a dẹ̀ fẹ́ waste 700,000 bí ẹ̀mí bẹ́ẹ̀ mẹ́ta. àwa suspend oògùn yẹn. àwa nǹkan míì ṣe tó náà gbéra báyìí bọ̀ kò lè gbéra tó níta afẹ́fẹ́ yẹ gún ṣe. àyègún òkú ogún gan lásán gan tó 350 ká mọ̀ á sọ̀rọ̀ àyè rẹ̀ náà wọ́n ti ń pe àyègún ní 1 million báyìí. àwa ń sọ̀rọ̀ iṣẹ́ kan tó jẹ́ ìgbé ọ̀la tó ní orí igun 6, orí ìnàkí 6, orí ẹyẹ kowé 6. gbogbo àwọn kìnìún tí mò ń sọ yìí táótáó ni o. tẹ́ bá ra orí igun ẹyọ kan sìn ẹ́ ní 65,000 to 70,000 naira dání. ẹ̀ dẹ̀ lo 6. ẹ̀ lo orí àkàlà 6, orí ẹyẹ ọ̀sìn 6. ọ̀sìn wọ́n ju àwọn ẹyẹ méjèèjì tí mo dárúkọ yẹn, ẹyẹ ọ̀sìn àti ẹyẹ àkàlà, orí wọn wọ́n ju orí igun lọ. ẹ wá wòye tírú owó tí yóò ná yàn. ibi tí wàhálà ti máa ń wà rèé. ṣùgbọ́n ẹ ṣàfẹ́ ṣoògùn pé èmi náà ṣàfẹ́ lo nǹkan. tẹ́ bá lọ babaláwo tí babaláwo ní kẹ́ lọ mú 2 million wá tẹ́ fi ṣègbè ọ̀la tẹ́yìn nìkan fẹ́ dá lò. ǹjẹ́ rí irú owó ń kólẹ̀ fún oníṣègùn yẹn? ibi tí wàhálà wà nù. ọ̀pọ̀lọpọ̀ ní 419 náà fẹ́ gbà ọ́ níwọ̀n ò gbà ọ́. torí ẹ̀ nígbà míì tí ẹ bá ti máa rí pé problem èèyàn ó le gan, màá ní ní kí n kúkú kọ́ olóògùn yẹn kọ́ lọ ṣe fúnra ara rẹ̀, màá wá kọ́ fún un tàbí kó lọ ra material yẹn wá. nígbà tó bá lọ rí bàbá mi tí ẹ̀ ní gbúrò ẹ̀ mọ́ kò ní wá mọ́. nígbà tó bá ti tó fúnra rẹ̀ bá ti lọ ná lọ́jà tó gbọ́ yìí tán pé ní wàá pè mí pé àwọ̀ ẹ̀wọ̀n kò rọrùn. so ẹni tí ò ní bò ló ṣe fẹ́ ní. ẹni tí ò ní bò ló ṣe fẹ́ ní. kíní kan ṣẹlẹ̀, ẹ jẹ́ mú ìtàn kékeré kan wá kí n fi gbé iṣẹ́ yìí lẹ́yìn. ní ọdún kan ní Ìkọ̀tún Ègbè wa yìí kan náà, Ìkọ̀tún Ègbè lẹ́kọ̀ọ́ bí, èèyàn kan ó ní ìnáwó tó fẹ́ ṣe. ìnáwó yẹn ó pàtàkì gan nílé àná ló ti fẹ́ ṣe ìnáwó. ó wá lọ bá àáfàá kan lé pé kí àáfàá yẹn ó jọ kó ṣàánú òun, kó bóun láṣìírí, kó wá nǹkan tóun ó lò tóun ó fi ráàánú gbà. ìnáwó ló kù oṣù 2. wọ́n ti dájọ́. ẹ mọ bílẹ̀ àná ṣe máa ń rí lọ́kàn àwọn èèyàn. bá ṣe gbé iṣẹ́ kalẹ̀ fún wọn nìyẹn. ìgbà tí wọ́n lọ tí àáfàá bá fún ní àdúrà tí ó mọ̀ ṣá ní bá ń ṣe àdúrà yẹn mọ̀ wọ́n sábà pàfà yẹn ó wà òkè, òun lówó lọ́wọ́. ìgbàgbọ́ tí wọ́n ní pé àáfàá yìí lo nǹkan dúdú, wípé àdúrà náà ló náà máa ń ṣe tí fi ń rí jẹ tí ń rí mu. torí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tẹ̀ ń wò yẹn alábòsí ló pọ̀ jù nù wọn. alábòsí. ó mu oògùn, ó wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ pé kó lọ máa ṣàdúà. yà láò ìyẹn náà wá jókòó sínú mọ́sálásí ní máa ń ṣe yà láò ẹni tó fẹ́ ṣèkú àná. nítorí pé àáfàá kan náà làwọn méjèèjì, àáfàá nìyẹn náà o. ìyẹn wá rò pé àáfàá gbà lòun, owó wà lọ́wọ́ rẹ̀ at least. àáfàá tí má dárúkọ àwọn àáfàá tí ì sọ yìí, àwọn àáfàá tó lóko ní o láwùjọ nílẹ̀ Yorùbá lónìí tán lóko gidi.
ó wá fún ní nankali yẹn pé kó lọ máa sá ìyẹn náà bá tó bá ti jí ń dàjí ní bá bẹ̀rẹ̀ níyàwó rẹ̀ sáà ń ṣe àfà ọjọ́ máa ń lọ ilẹ̀ máa ń mọ́ lọ ìyẹn mọ̀ obìnrin kò ní jẹ́ kó gbádùn wọn bá tá agbára obìnrin yẹn gbé ó ti ń raṣọ mo fi nǹkan pamọ́ kó lè rí nǹkan káṣírí tí wọ́n tù nílé bàbá rẹ̀ àfà sáńsàdúà nígbò ya ìnáwó kọ̀sẹ̀ méjì àfà ò tí ì rí 50,000 bí àfà ṣe pé bó ṣe pé ọ̀dọ̀ àfà yẹn lọ ní pé òun mọ̀ rí nǹkan kan òun mọ̀ ti ṣàdúrà yẹn wá ní sọ́jọ́ ìnáwó ti pé nínú kò pé kí wá lórí tí inú ẹ̀ ń bàjẹ́ lórí kíní máa lọ ṣàdúrà rẹ lọ rò wò àfà yẹn bá jókòó síta pé ṣé kìí ṣe pé àfà yìí ń tan òun pé wàhálà yìí ti wá fẹ́ pọ̀ jù ó ṣáà jókòó síta kò lọ àfà àgbà tá à ń sọ yìí àfà tó gbajúmọ̀ ní orílẹ̀ Yorùbá bọ́ ní dákọ̀ rẹ̀ ó wá jáde síta wá rí pé ń ké pé máa yìí inú ìbànújẹ́ wà lójú rẹ̀ ló wá pè àfà ìwà ó ní sẹ́nu yín ó bò àṣírí ńlá lọ́rọ̀ tí mo sọ yìí ó sẹ́nu yín ó bò ẹnu mi ó bò ó ní mo kàn ro tìkúnlẹ̀ àbíyamọ ni ẹnu ẹ̀yìn àfà kì í bò ìṣẹ̀lẹ̀ ẹ̀bọ̀ sórí mọ́ńbàrí tẹ́ni àfà yín fọtí lo oògùn yín ṣe kíní kan pé àánú yín kàn ṣe mí ni o bá mu wọ yàrá lọ ló bá bu ṣíbí kan nínú kíní tí ń lò yẹn ló bá bù fún ìwọ náà gbà wọn bá bù sínú pépà wọn ta ń kókó tẹ́ ẹ bá ti délé nísìn mo mọ̀ pé kò sówó lọ yín ìyẹn tó fún ọ níbi 10,000 naira pé ra rẹ́gà pẹlẹbẹ kékeré mú tí nínú kíní tí mo bù fún ẹ yìí dà sínú rẹ́gà yẹn kó jí papọ̀ kó o make sure pé o mú tán súlẹ̀ lónìí làáfà ẹ̀ bá jí pọ̀ ló bá mú ó mú tán ó ní kó má dáwọ́ yá aláwọ̀ rẹ̀ dúró bí ìyẹn ṣe gba oògùn lọ́rẹ̀ tó lò àfà bí ṣe mọ́ ṣe ọba jíǹdàjí òun àti ìyàwó rẹ̀ ti ẹ̀ kóra wọn kí mọ́ torí inú ti ń bí ìyàwó sí ọkọ rẹ̀ pé irú náà dáradára wọlé lè kò rí kankan fi ilẹ̀ ló bá jókòó mọ́ṣáláṣí bó ṣe kírun fún wọn tán mọ́ṣáláṣí ń dàjí ló bá jókòó ló bá ní kó ṣàdúrà dẹ̀ ní bá ń ṣàdúrà kò pé 10 minutes tí wọ́n kírun tán nínú àwọn jàmáà tó kírun lẹ́yìn ẹ̀ tí ẹ ti lọ lé yẹn bá padà wá pé àfà mo ní kí wọ́n á yọjú sí yín ni mo rí pé èrò pọ̀ lẹ́ẹ̀kan ní òjì ń fẹ́ sọ̀rọ̀ wípé ìnáwó tẹ́ fẹ́ ṣe mi ò ní lè wà nílé níjọ́ yẹn ṣùgbọ́n látọ̀dọ̀ tèmi àtàwọn ẹbí mi ìtàpá mi ká tí mo lè fún yín rè ló bá fún ní láyé ìgbà tá máa ná chẹ́ẹ̀kì ló bá fún chẹ́ẹ̀kì 300k ṣe é mọ̀ pé ìnáwó ti parí 300,000 ó jẹ́ bí ijọ́ kẹrin tí àáfàá gba ètò tí àáfàá yẹn fún pé kó máa lò bó ṣe gba 300k yẹn nìyẹn ara rẹ̀ kọ́kọ́ balẹ̀ náà but èrò ọkàn rẹ̀ ni pé níjọ́ ni owó tó rí owó ìkáṣí máa ní ẹ mú lọ báńkì lónìí kẹ́ lọ káṣẹ kẹ́ lọ gbowó àáfàá bá gbéra pápá ó di bank bó ṣe gbowó sínú àkáǹtì ẹ̀ nìyẹn ló bá sọ fún ìyàwó ẹ̀ pé òun rí àrà kan òun lénìí tó jọ òun lójú pé ṣé wọn mọ̀ pé 300k ti wà lọ́wọ́ ń báyìí ìyàwó ní níbo lẹ ti rí kò lè sọ ní àjò yẹn àáfàá bá tún lọ ra rẹ́gà ó tún mísí ẹ̀ bí àáfàá yẹn ṣe kọ ó tún jípọ̀ bí ṣe tó mú nìyẹn ó sì bẹ̀rẹ̀ sí ní mú àáfàá bá ń gba ọtí sórí iṣẹ́ tí rí nǹkan tó wà bẹ́ẹ̀ tí ẹni yẹn fi àṣírí yẹn pamọ́ tí wọ́n fi hàn tó fi ní kó máa ṣe wàhálà kó máa ṣàdúà àáfàá tó kírun ìṣáì fún wọn lálejò kan làwọn
nígbà tó ìnáwó kù bíi 4-5 days ẹ̀ pé owó ti wà lọ́wọ́ àfà kò dá pátá mọ́ kò dààmú ara ẹ̀ mọ́ pé àìrórun sùn kankan tí ń bá kiri. ẹnìyẹn náà wá fún àwọn obìnrin wá kóra wọn jọ ní mọ́ṣáláṣí wọ́n wá ní àfà àwọn ò ní nǹkan táwọn fẹ́ fi ràn yín lọ́wọ́ pẹ̀lú ìnáwó tẹ́ ẹ fẹ́ ṣe ṣùgbọ́n àga táwọn ń lò tẹ́ ẹ máa fi jókòó àwọn ò fún yín dọ́sìn 6 àti tẹ́ǹtì àti tébù báwọn obìnrin ṣe àrẹ́ǹjì tẹ́ǹtì àti tébù ṣé wọ́n ti gbé bùkátà ìnáwó tán làfà bàdé ló bá tún sọ fún ìyàwó ẹ̀ níyàwó bá bú ẹkún pé irú kí ni nǹkan tẹ́ ń lò ló bá pe ọkọ rẹ̀ pé ẹ ti ṣe kinní kan torí wọ́n mọ̀ pé kì í ṣe àdúrà yẹn ní ń gbà pé nǹkan kan ṣẹlẹ̀ làfà bá jẹun fún ìyàwó rẹ̀ pé wàláhì nígbà wọn lọ́dọ̀ àfà àlàgbájá tí mo lọ complain fún expectation ni pé yóò fún un lówó pàtó ń sunkún sí lọ́rùn tó lówó lọ́wọ́ bọ́n tó gbé lọ́wọ́ lòun á ń lò wẹ́rẹ́wẹ́rẹ́ láti bí ijọ́ mélòó kan ní gbogbo nǹkan bá dẹ̀ ń yí padà ló wá gbéra ló wá gba ọ̀dọ̀ àfà yẹn lọ báfà yẹn ṣe rí lọ́kàn àfà yẹn ní àfà mo rí lójú yín pọ́kàn yẹn ti balẹ̀ ó lọ́kàn mi balẹ̀ àfà yẹn ṣe mo dúpẹ́ pé ìtẹ́ fún mi bóun ni kí n máa lò ló wá ní bóun mo sì lè kọ́ mi kémi náà tiẹ̀ nídìí rẹ̀ lọ́wọ́ ní n gbọ́dọ̀ kọ́ yín tí ìbáṣẹ àfà àdébẹ̀ tí ṣe rí àbòsí láàrin wọn kò kọ́ torí tóun fẹ́ ń sọ ọmọkùnrin ni ó gbé pamọ́ òun dẹ̀ làfà tí ó jókòó níjọ́ tó bá fẹ́ ṣe patí yẹn níjọ́ patí ṣẹlẹ̀ àfà ti lówó lọ́wọ́ àfà fẹ́ raise tó tó 1 million before ọjọ́ tí ó ṣe patí láì gbà tó dẹ̀ value gan èló ni wọ́n rà màlúù gbogbo màlúù tán rà bóyá 100,000 naira ẹyọ kan kẹmọ wá wo owó táfà ti rí jọ kó tó dijọ́ náwó láàrin 2 weeks wọ́n wá jókòó àfà yẹn wá ń sọ fún lójú wáàsí yẹn wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò bá mọ bí tẹ́gbẹ́ rẹ̀ gbé ńlá yóò sáré kú ni ẹni tí ò bá mọ bí tẹ́gbẹ́ gbé ńlá ó sáré kú wípé ọ̀rẹ́ mi mo rí njó ní inú rẹ̀ ò dùn bọ̀ lẹ́ni inú rẹ̀ ti ń dùn nígbà tá a ṣe rí ti bò pé ẹ wo gèlè ìyàwó rẹ̀ mọ̀ pé ọkàn wọn balẹ̀ àfà yẹn wá tó lọ jí ká mọ́ nígbà tá a parí ìnáwó pé àfà ṣàánú èmi náà kọ́ mi ní kíní ìkókó ọdún ní ẹ má jẹ́ n parọ́ fún yín kò kọ́ tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ tí mo fi pè wọ́n lálábò sínú ṣùgbọ́n tí wọ́n wà bọ́ta wọ́n máa bó ní ṣẹ̀ṣẹ̀ ṣé tí wọ́n lòun tó fi gbọ́ bùkátà ara wọn ṣé tíra ni ẹ bèrè lọ́wọ́ wọn dáadáa ṣé tíra ni gbogbo wọn tẹ̀wọ̀n lónìí ló ní lọ́wọ́ lóríṣiríṣi tí wọ́n ń lò ìgbé ọ̀la lọ́pọ̀lọpọ̀ wọ́n ń lò jù lè rà fún àkọ́mọ́ bá yín lo àwọn òògùn kéékèèké àwọn gangan ni wọ́n jáǹfà torí ẹ̀ lè ṣe máa ń dùn mí tí n bá rí àwọn tó jẹ́ Yorùbá tó fọkàn sí àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ ṣe èmi nù wọn èrówó ṣe àwọn ṣẹ́wọ̀n wọ̀nyí èmi nù wọn òun ní jẹ́ káwọn tí ń ṣòṣà tí mi ò máa rùn pa àwọn ò ní akáàkì àti lọ sí àwọn nǹkan wọ̀nyí kò sówó tí wọ́n fi ṣe àwọn babaláwo àwọn náà dáṣọ bò fáwọn èèyàn wọn ò jẹ́ pọ̀pọ̀lọpọ̀ orí nítorí pé síkírìtì la pè é nígbà tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tú oògùn sáré atẹ́gùn tán pariwo rẹ̀ kiri tán ṣẹgbẹ́ oríṣiríṣi ẹgbẹ́ kìnní kan lórí Facebook tí wọ́n máa fi oògùn lẹ̀ wọ́n tún fi yẹn wọ́n tún fi ba yé ara wọn jẹ́ lọ ní rẹpẹtẹ lójú ọ̀pọ̀lọpọ̀ fi là sí ibi àṣogun wà torí báyìí àwọn àfáà yẹn sì daṣọ bò lọ́la nítorí pé wọ́n ti fi búrẹ́dì tan bàbá wa wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dá lọ́wọ́ wọn wọ́n ti gbà sọ́dọ̀ àwọn náà wọ́n ń ṣàǹfààní rẹ̀ lónìí làwọn babaláwo náà ṣe ń gbé àwọn àṣírí yẹn jáde wípé tí ń jẹ́ gbé ọ̀la ń bẹ tí ń jẹ́ oṣù gidi ó wà lóòótọ́ tí ò ní ìpalára kankan
tọ́lá bàbá wa náà máa ń sọ wípé ìlàkọ̀sìn ò ní kọlà kó mọ́ dénú ọmọ rẹ̀. Tí ẹ bá lo ìgbé ọlà, tẹ́ ẹ bá jẹ́ni tó yáwó oògùn àbẹ́ jẹ́ni tí máa ń ṣojú kòkòrò oògùn gidi gan, kò sóògùn tẹ́ ẹ lò tẹ́ ẹ bá ń ṣàbíyamọ lọ́wọ́ tí ò ní hàn lára àwọn ọmọ yín, kò sọ́gbọ́n. Ẹ lọ máa wo orí ẹ máa lọ worú àwọn ọmọ tó bá ti rú ara àwọn ọkùnrin bẹ́ẹ̀ jáde sára obìnrin, ayé àwọn ọmọ yẹn ò ní ìtumọ̀ lọ ni. Òun lọ́pọ̀lọpọ̀ tẹ́ ń rí nínú àwọn ọmọ tó ń jẹ́ ifá ṣe kéde kan lénìí, tẹ́ rí mi tẹ́ pé chọ́ọ̀chì ni wọ́n dálẹ̀, pásítọ̀ bàbá mi, èmi pásítọ̀ tí ẹni òun fúnra rẹ̀ tí ó kó ọ̀rọ̀ ọjọ́ rẹpẹtẹ yóò wá máa tẹ ẹ̀yìn pé ọṣẹ wíwé ò dáa, ẹbu lílò ẹ̀ẹ́wọ̀ náà ni. Meanwhile òun ti jogún àwọn kìnnì lára bàbá àti tiẹ̀, ìní ń sòun tóun fẹ́ lọ́rọ̀ ọkọ jọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tán bá dé ní ẹ̀ lómi ò wẹṣẹ rí lọ́tàn ti bí, ṣùgbọ́n àwọn bàbá ńlá rẹ̀ ti wẹṣẹ sẹ́yìn. Torí ẹ̀ ni ìwọ táyé rẹ̀ ò bá dá tó bá ti wo bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pé wọ́n ń rún pa, tó bá wá ń tẹ̀lé ẹni tí ò wẹṣẹ rí, ayé rẹ̀ ó polúkú muṣu. Àfi kí ìwọ náà tètè tẹpá mọ́ṣẹ́ kó tẹsẹ̀ mọ́rìn ìrìn àjò gbésí ayé rẹ̀ lónìí, kó tètè mọ̀ pọ̀n báyé rẹ̀ ó ṣe nítumọ̀. Tó bá ṣàfara wípé ẹni tó ń bá rìn wẹṣẹ kì í jáṣe jẹ, ọ̀ ń tan ara rẹ̀ ni o. Ọ̀ ń tan ara rẹ̀. Lọ bèrè lọ́wọ́ àwọn tí ń rí wájú ilẹ̀ Yorùbá tó ń rí lò. Kò síbi tó ti rọrùn láti dèèyàn. Ẹ má tanra yín o, èmi já yín tán lónìí ni. Bàbá tó mú bàbá ẹlẹ́bùrú ìbọn jáde tí ń sọ̀rọ̀ lórí ìgbé ọlà, bàbá ò sọ́rí. Nínú babaláwo tí ò sì ṣe fọwọ́rọ́ sẹ́yìn ńlẹ̀ Yorùbá ni bàbá wà. Bàbá yìí so lóorun o. Bàbá mọ̀ọ́mọ̀ já gbogbo yín tán ni. Ẹni tó bá wá wò nínú yín kó máa wòran. Òṣì ló burú jù láyé, a máa tètè ràn, ìmọ̀ ràn bí iná ni. Tí bàbá bá tó ṣe tí ìyá tó ṣe, possibility wà kí ìran mẹ́rin wọn tó ṣe o, tí wọn ò bá tètè mọ̀ọ́sà lóògùn kí wọ́n tẹsẹ̀ mọ́rin ayé ìrìn àjò ayé wọn. Ìpọ́njú ò ṣe lólé ayé o. Ìpọ́njú ò ṣe lólé ayé. Ẹ̀kọ́ tí mo ní kí n mú wá láàárọ̀ inú àti gbogbo àwọn tí ń béèrè lọ́wọ́ mi pé ìgbé ọlà tó sólẹ̀ ìyàtọ̀ wà láàrin wọn. Ìwọ tó bá ń lo sólẹ̀ ayé rẹ̀ ó kàn bẹ́tà, ọmọ rówó skul àwọn ọmọ rẹ̀ san, owó ilé rẹ̀ ò ní jẹ́ oníyà, ọmọ rẹ̀ gbẹgbẹ́ pé tọ́lá máa ń kára nú ẹgbẹ́ yín ìwọ náà ó mọ̀ ríra. Oṣó lẹ́nu. Torí ẹlòmíín náà wọ́n ṣoṣó lẹ̀ fún yóò mọ expect pé kó o rí mílíọ̀nù. Ẹ̀ ń tara yín ni o. Ìwọ àti oníṣègùn tó ṣe fún ọ ẹ̀ padà jàgbé yín ni. Oṣó lẹ̀ mú nǹkan rẹpẹtẹ wá o. Tó bá mú wá fún ọ rí lọ́ọ̀kì ni bóyá o ti ṣe nǹkan kan tó mọ̀. Oògùn mi àmọ́ trigger ti ń bẹ lára tẹ́lẹ̀. Ó ní báwọn èèyàn ṣe máa ń lò. Ẹ̀kọ́ tún wà lórí ìyẹn náà lọ́tọ̀. Tó jẹ́ pé nǹkan kékeré lọ́ọ́ lò tí ó trigger ilé tí ń bẹ lára rẹ tó tóbi. Tó ti lò sẹ́yìn tí ò ṣiṣẹ́, ìgbé ọlà á máa pẹ́ kó tó gbéra nínú ẹ̀jẹ̀. A máa pẹ́. Mí a máa lo oṣù 6. Mo ti lo oògùn rí ní ìbẹ̀rẹ̀ ọdún tí ń gbúrò rẹ̀ tó di after bíi November ọdún fẹ́ parí. Mo kàn rí pé nǹkan kan dédé yàtọ̀ fún mi ni. Gbogbo ẹ̀ bá bẹ̀rẹ̀ sí wùtìwùtì. Nǹkan tí mo dẹ̀ lò tí mo ṣe ń gbà yẹn bóyá ló tó 200 naira. Tí mo kàn sáré lo àwọn dàsẹ́nu sáré fún kíní lò ló bá trigger eléyìí tí mo ti lò bí ó bá rí pé nǹkan tí ń wọlé mọ̀ tóbi ju expectation mi lọ mi tí mo expect kí n rí bí 10,000 tí kàbí gbọ́ bùkátà kan. Mo bá rí pé nǹkan tí ń wọlé tóbi, mo fura mo ní rí pé kíní ìjọsí tí mo lò ló ń ṣiṣẹ́ yìí. Bí àwọn iṣẹ́ yẹn ṣe máa ń ṣiṣẹ́ fúnra wọn nìyẹn. Ẹ̀kọ́ ni ẹ̀jọ́ nítorí t'Ọlọ́run ọba. Àní tòṣì nílẹ̀ Yorùbá torí ẹ̀ làwa fi yàtọ̀ sáwọn yanmẹ́rin tí àwọn ń fẹ́ èèyàn ṣòwò kiri, tí wọ́n ń fẹ̀mí rọ́kú kiri nítorí owó. Lórí tí bàbá wa Ọọ̀ni sọ́njọ́ sí pààrọ̀ náà lajé, àwọn kọ́ ni wọ́n lajé o, àwa la lajé. Gbogbo ń tán fi ń ṣètò ajé pátá Yorùbá lónìí. Ṣẹ́yìn rẹ̀ nìkan tán ṣẹ́fá fún tí wọn ò gé ajé rẹ̀ mọ́ ni. Sáwọn ń ṣẹ́fá ni.
sáwọn ń tẹfá ẹni tí ò tẹfá ìwá ló ló lajé àwọn tí wọ́n ìran wọn wá ń tẹfá kí wá làwọn wá ni ẹ wo ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ̀kọ́ kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ lára ẹ̀yin ènìyàn mi kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ètò tòní títí tá a máa mú ètò wá lọ́la ètò wa tá a máa ń ṣe every Sunday ọ̀la ni afẹ́kẹ́ gbáradì á try lálẹ́ lọ́la tí nẹ́tíwọ̀kì yẹn bá wá yọ wá lẹ́nu bíi ti last week á jẹ́ pé á padà sáàárọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ 9 la ṣe lọ́la lágbára ọlọ́run ọba ipa ọlọ́run ọba ọdẹ ká kò ní sí láburú ẹ bá gbà bẹ́ẹ̀ bó ti mọ lónìí nù èmi ni tiyín tòótọ́ bàbá àṣà ó dìgbà kan náà.